aláàánú òun Olómọlédùmarè ọ̀yọ́yá o nílé Àtìbà bá mi kẹ́ni bí ẹni èèyàn bí èèyàn ọ̀kọ́ làwọn o Mọ̀súdù ọmọ Fọlábí tí ń sọjọ́ bí lóde tó ọmọ Ọ̀yọ́ Aláàfin nìyẹn ọkọ ń bẹ ọkọ sì tú wa adé orí jáde orí ìlọ ọkùnrin mẹ́sàn-án la Fọlábí ó tún ju mẹ́sàn-án lọ ọkùnrin wàwà wọ́wọ́ akọni ọkùnrin ni aláàánú ni olóore ni yàtọ̀ sí pé jẹ́ bàbá rẹ̀ fáwọn ọmọ ọkọ rẹ̀ ni ọkọ rẹ̀ lọ́kàn làwọn o ẹ̀yin ọkùnrin ẹ̀wọ̀n kẹ́kọ̀ọ́ bí Mọ̀súdù ó yá bọ́ sí gbàgede onílọ́jọ́ bí ire ò ti lé lọ́dún iná kórí jẹ́ ògbó bí olúgbó tí ń gbó aya rẹ̀ olólùfẹ́ rẹ̀ ló ní kí n pẹ́ kó o pẹ́ bí pẹ́pẹ́ ti ń pẹ́ o ó ní kó fọwọ́ pawú kó fẹ́rí igi jọbí olóòní dẹni ẹ̀tẹ́ láwùjọ oníbò tí ń gbàyò onítẹ̀ lásẹ̀ lẹ́dùmarè ọba òní rí òwò lásẹ̀ lẹ́dùmarè ọba ayé wa níjà ọ̀sìn polongo ìgbà rẹ tí ń dùn yóò lọ́dùmarè oníjà ọkàn gbogbo èbó òkè là ń kẹ́rìn òkè là ń kẹ́ fún òkè sálàmì jọmọ̀rí odò òkè òkè lẹ́yẹ fọ́ bẹ́ẹ̀ni òkè ló máa lọ lásẹ̀ lẹ́dùmarè ọba onítẹ̀ owó bàbá Mariam bàbá Abdulmalik máa jẹ́ mi ní gbèjè bàbá Ibrahim bàbá Mida ìgbọ́dún ọdún kan ni ẹ bá mi kọ́kọ́ mi o ẹ bá mi kọ́kọ́ mi ọkọ mi olólùfẹ́ mi ìfẹ́ ayé mi aláàánú mi ọkú ìtọ́jú mi bó ti ń ṣe fún mi ló tún ṣe fẹ́ bí ló ń ṣe fara